lára nǹkan tí àwọn kan fi gbógun ti ìmáàmù òun ni mo tó fẹ́ sọ. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé sójú ọmọ Yorùbá sọ́mà tí ọba ìgbó ní sọ ẹ̀kọ́ máa sọ kì í sí pé à ń sọ láti bà ń ló kọjá ṣùgbọ́n ìtọ́ ẹ̀ka máa sọ ni pé àwọn tọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ọba yìí tí wọ́n bá ń wò wá ó ṣe jẹ́ pé wọ́n mọ̀ pé kílé tẹ́lẹ̀ kórìíra mọ́mù tẹ́lẹ̀ kórìíra mọ́mù tẹ́lẹ̀ kórìíra kì í sí pé wọ́n kórìíra mọ́mù lásán wọ́n kórìíra mọ́mù torí pé mọ́mù ọ̀fà àyè àjẹbánú lẹ̀ nínú Central Mosque lọ́jọ́ pọ̀lọpọ̀ ọmọ gbogbo wọn náà ti fìgbà kan wà pẹ̀lú mọ́mù rí ṣùgbọ́n látàrí pé àwọn àjẹbánu tí wọ́n fọkàn sí pé àwọn ọmọ jẹ látara ìmáàmù ọ̀fà ayé ẹlẹ́lọ́jọ́ wọn sẹ́yìn fápẹ̀rẹ́ ní ìsìn ní ẹ̀wọ̀ orú tí mo fẹ́ sọ yìí nìsín ọjí ajá náà sì tẹ̀lẹ̀ lẹ́yìn ìmáàmù wọ́n wá renovate Central Mosque wọ́n ṣàtúnṣe Central Mosque gbogbo páànù àwọn kíní páànù tí wọ́n á tú èyí ìmáàmù ọ̀kárí ìmáàmù àlọ́ngọ̀ sọ fún ìmáàmù ọwọ́ akó páànù ọlọ́dọ́gbọ́n kókónú páànù ọlọ́ọ̀ta kò epo tó ń lò fúnra rẹ̀ ó tó lọ ta ní ọ̀tà ń bẹ̀ àṣírí àpàdà tùmọ̀ mú wá ní kẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ta páànù yẹn kẹ́ ẹ lọ wá owó páànù tẹ́ ẹ ta wá pé àwọn ó lò sí mọ́sáàsì pé kí wọ́n lọ wá owó ń wá ní mọ́ mú dọ́ta àwọn sí o ẹ dákun ṣe orílẹ̀ náà dà nǹkan mọ́sáàsì ọwá lọ gbé ta ọ̀nà owó rẹ̀ wọ́n wá ní ọwọ́ wẹ̀ padà ọwá sọ mọ́ mú dọ́ta gbogbo orú àwọn táwọn lọ́ba níkà pàápàá gbogbo wọn kó sábẹ́ nu o tẹ́ bá wo àwùjọ gba àwọn tí wọ́n dojúkọ mọ́ọ̀mù tí wọ́n ọ̀rọ̀ ilé pẹ́kọ́kọ́ mọ́ àwọn ń wá àbàjẹ́ tó pé wọ́n pé tẹ́yàn báyìí jẹ́ kí tí mọ̀ ń báyìí sọ síìdì àbùkù ọmọ ta àwọn lọ ní ẹnu àwọn ó sì gbẹ torí di ẹ̀yìn kì í sí pa gbogbo wà láti mọ ẹbẹ ní ẹ̀kan ló kọjá o ṣùgbọ́n à ń sọ láti lè kẹ́ ẹ mọ ìdí tí wọ́n fi ń takò mọ́ọ̀mù gan ló jẹ́ àmọ́ sọ fún gbogbo ayé àrò gbogbo ayé ẹ má bá ní ṣàdúrà fún mọ́ọ̀mù kẹsì mọ́ bá ní bẹ́lọ̀ fún kípa ọ̀tọ̀ ọmọ káwọn kọ́lọ́ ń jẹ́ kí wọ́n jẹ̀rí ọ̀tá ilé ọmọ Yorùbá mo tún padà bọ̀.